Dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. Yorùbá nation Sunday Igboho fi Yorùbá nation pa owó. Because àwọn tán pa ní ọjọ́ náà tí mi ò bá ṣe mistake wọ́n lé ní 200. A sìkú. Security remains a shared responsibility, and I urge all residents to continue providing credible information to the appropriate authorities. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ẹ ṣé gbogbo ìgbà, mo dúpẹ́, àjọṣe wo ní bàjẹ́. mo tún wá jẹ́ kí ẹ mọ̀ nípa àwọn kankan di láti wá update, láti wá inform yín, láti lè entertain yín. Yorùbá bọ̀ lákòókò wọn ní etí tó bá gbà lọ ó di dandan kó gbọ́ àbọ̀. Inú mi ń dùn lẹ́nujọ́ mẹ́ta yìí nítorí àwọn nǹkan tí mò ń gbọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò àti ohun tí mò ń rí wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò wa ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun ní pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Nígbà tí a gbọ́ wípé wọ́n ṣiṣẹ́ takuntakun láti ran àwọn èèyàn tí wọ́n jí ní ìpínlẹ̀ Kwara àti Niger, wọ́n rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà, kò wá tán síbẹ̀ o. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe the Polytechnic ti Ṣàpàdé ní ìjọba ìbílẹ̀ Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n rí àwọn náà gbà padà láyọ̀ àti àlàáfíà. ẹ jẹ́ n kọ́kọ́ fi ìdí ọ̀rọ̀ kan múlẹ̀ fún yín pé ṣáájú ni wọ́n ti fi ẹ̀rọ ọkọ̀ òfurufú wọ́n ti fi ránṣẹ́ sí ìpínlẹ̀ Ògùn lára security measure tí ìjọba gbé kalẹ̀ nìyẹn láti rí pé ọ̀rọ̀ ètò ààbò ó ṣe bẹ́ẹ̀ ó múnádóko. Mo dẹ̀ tún fọ́nrán kan tẹ rí lẹ́ẹ̀kan yẹn tí ẹlẹ́yà yẹn ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀. ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti rí ṣùgbọ́n kò yé wọn. màá ṣàlàyé bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gẹ́lẹ́ fún yín, ohun tí ẹ bá rí sí, ìdáhùn tẹ bá lè fi sí ìṣẹ̀lẹ̀ yẹn gangan lẹ́yìn tí n bá ṣe àlàyé ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. And àwọn kankan wà tó jẹ́ pé ọ̀rọ̀ ìsìn, ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ó tún jẹ́ nǹkan tí mi ò fẹ́ mẹ́nubà mọ́, ṣùgbọ́n mo tún need láti pick out àwọn something jáde láti tan ìmọ́lẹ̀ sí àwọn kankan láti mọ bá a ṣe tún ṣe ọ̀rọ̀ wa sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ dẹ̀ má gbàgbé pé ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ń bọ̀ lọ́nà, torí kíni ló wá di wípé àwọn èèyàn kan ń búra. ẹ má jẹ́ ká fi ohun tá a máa jẹ ká fi bà ọjọ́ ọ̀la wa jẹ́. ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn ayọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe jẹyọ wípé 5 students of the Ogun State-owned ICT Polytechnic Ṣàpàdé in Remo North Local Government area of the state and 2 others were abducted by gunmen have been rescued. wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ 5 tí wọ́n jí gbé ti ilé ẹ̀kọ́ gíga ICT Polytechnic Ṣàpàdé ní ìjọba ìbílẹ̀ Remo àti àwọn èèyàn 2 tí wọ́n jí gbé ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti rí gbà padà láyọ̀ àti àlàáfíà. The Ogun State Governor Dapo Abiodun said the victims were rescued in the early hour of Thursday by combined effort of the Nigerian police and other security agencies after about a week in captivity. ó dá irú ẹ̀ làwọn máa rí, ẹ má yẹ kó tán síbẹ̀ o, nítorí pé eléyìí á tún jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò ó múnádóko. ẹ má gbàgbé pé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ránṣẹ́ sí gbogbo àwọn ọlọ́pàá ti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà Federal Police wípé farabalẹ̀ o, ẹ máa gbáradì fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. àtúní dáadáa àwọn ti ìpínlẹ̀ nìkan á kún wọn lọ́wọ́. ó dáa, ó fi mí lọ́kàn balẹ̀ wípé ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ó ti dé tán o. eléyìí ó máa ṣe ìrànlọ́wọ́ fún wa púpọ̀ láti dẹ́kun àwọn ìṣòro ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ Yorùbá lápapọ̀. so ìròyìn àwọn eléyìí, ìròyìn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n rí gbà padà láyọ̀ àti àlàáfíà yìí, ohun ayọ̀, ohun ìdùnnú náà ni ló máa jẹ́ fún òbí àti alágbàtọ́ wípé lẹ́yìn bí ọ̀sẹ̀ kan ní ìgbèkùn àwọn arábí wọ́n rí wọn gbà padà láyọ̀ àti àlàáfíà. ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ ẹ jẹ́ kó múnádóko. Operation Kòsáyè, ẹ má dá iṣẹ́ dúró. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá àbẹ̀yẹn. mo wá fẹ́ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ètò ìdìbò ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ má gbàgbé pé ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí lórí ni wọn yóò máa ṣe ètò ìdìbò sípò gómìnà. oríṣiríṣi mo ti rí táwọn èèyàn kan ti ń ta ohùn síra wọn. ẹ rí ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe, ó
ó dùn mọ́ mi nínú púpọ̀ nítorí pé kò fẹ́ jẹ́ kí wọ́n bà iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ látàrí bí àjọ EFCC ṣe lọ gbé igi dínà àpò ìṣúra ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n freeze account yẹn nígbà tí ààrẹ yóò gbọ́ ó ní ojú gbà mí tì èmi ni àwọn èèyàn yóò máa dárúkọ wípé torí mo jẹ́ ààrẹ ni mo ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí. Mi ní kẹ́ má freeze account ṣùgbọ́n kò ń ṣe àsìkò tí ètò ìdìbò ti súnmọ́lé. Ẹ mọ̀ pé egun àtiró tó wọlé èèyàn àtiró tó jáde ni wọ́n máa fi ọ̀rọ̀ náà ṣe. So ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pàṣẹ lójú ẹsẹ̀ wípé kí wọ́n lọ ṣe kíni kí wọ́n lọ unfreeze account yẹn nítorí àwọn kankan tí wọn kò fẹ́ jẹ́ kó wáyé. Ẹ má gbàgbé wípé Davido sọ gbajúgbajà olórin wípé òun yóò involve ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí òun bá suspect wípé wọ́n fẹ́ ṣe màdàrú níbi ètò ìdìbò yẹn. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Davido yìí náà ló tún ṣe bẹ́ẹ̀ ló fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Edo Monday Igbobolo nígbà tí ìyẹn náà sọ pé gbogbo ìgbà ni gómìnà Adémọ́lá Adélékè máa ń jó òun ò mọ̀ ju ijó lọ ní tiẹ̀ kò síbi tí kò ti lè jó. Ẹ má gbàgbé wípé ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà ti fi irú ẹ̀sùn náà kan gómìnà Adélékè wípé ó like orin ó dẹ̀ tún like àwọn ijó tí wọ́n fi caution wọn nígbà náà ní Ilé Ifẹ̀. Davido wá gbọ́ sí ọ̀rọ̀ tí Monday Igbobolo sọ ó dẹ̀ sọ débi wípé kò sọ̀rọ̀ rárá kọ̀ lọ gbé certificate ẹ̀ ó kọ̀ gbé sójú ayélujára. Ibo ló ti rí ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section àti pé Nàìjíríà yìí ó deep gan. Mi ò fẹ́ pẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ̀lé lórí pé mo rí àkọlé kan Ọ̀ṣun 2026 resident allegedly taking an oath after receiving 10,000 to vote for Governor Adeleke. Ẹ la gbé kílẹ̀ jù kí ló dé fọ́nrán yẹn ni mo fi wọlé lẹ́ẹ̀kan tó fi di pé àwọn èèyàn kan wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe ìbúra azao now lórí 10,000 lórí pé ẹ fẹ́ dìbò fún yàn kan ẹ wá lọ gba owó kò tẹ̀ ní láti PVC yín ló máa ṣe ìrànlọ́wọ́ fún yín. Ẹni tẹ́ fẹ́ dìbò yàn lọ́kàn kẹ́dẹ̀ lọ síbẹ̀ kẹ́ lọ ṣe owó tẹ́ wá ń gbà yìí owó tẹ́ máa ná tán ẹ kàn fi ń ta ọjọ́ iwájú yín ni. Eléyìí kó jẹ́ ẹ̀kọ́ sí gbogbo àwọn èèyàn tí wọ́n sì ní lọ́kàn láti gbawó lọ́wọ́ olóṣèlú kankan. Ẹ mọ̀ pé ti ta ọjọ́ iwájú ẹ wà neutral mọ́ ẹlòmíì àtilẹ̀ gbowó ọ̀tọ̀ lẹ́ni tó máa dìbò fún. Ohun tó ti mú ẹ kó gbowó yẹn ìwọ náà ti pẹ̀lú àwọn èèyàn kan ni tí ò fẹ́ ìlọsíwájú. Ìrẹsì àǹkárá owó ó máa tán ìrìn àjò ọdún mẹ́rin míì á tún wá bẹ̀rẹ̀ tó bá wá ṣe dáadáa àwọn ẹni wọ̀nyí ni wọn yóò máa pariwo pé kò ṣe dáadáa tó láì mọ̀ pé ìfúnra lára yín lẹ ti fi ọwọ́ ara yín fà á ní ìbẹ̀rẹ̀. Mo wá fi ń rọ gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí kó ní kálukú ṣọ́ra ṣe o. Ẹ lajú yín lẹ̀ dáadáa láti lè mọ irúfẹ́ ẹni tó tọ́ sí ipò náà àtẹni tí ò tọ́ sí ipò náà. Ó ti wà lọ́wọ́ yín báyìí o. Ẹ fi ọwọ́ ara yín ẹ fi tún ara yín ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Torí ètò ìdìbò yìí yóò sọ bí ọjọ́ iwájú ìpínlẹ̀ Ọ̀ṣun nǹkan tí mo kàn rí nìyẹn yóò sọ bí ọjọ́ iwájú ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe rí. Ẹ wá wo bí ọjọ́ iwájú ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe fẹ́ rí lápá ọ̀dọ̀ tiyín kẹ́ fi ṣe kíni kẹ́ fi ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Àjọ elétò ìdìbò mo dẹ̀ rọ̀ yín ẹ̀yin náà ẹ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Davido ìwọ náà ètò ìdìbò á tán a dẹ̀ ti mọ̀ pé ìwọ influencer ni wọ́n olórin gbajúgbajà ni wọ́n kò sí ohun tó lè ṣe ń tiẹ̀ ṣùgbọ́n ìwọ náà gbìyànjú dẹ́ẹ̀dẹ́ àmọ́ pọ̀ ọ̀rọ̀ ètò ìdìbò kò sẹ́ni tí ò lè dá sí ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ọpọlọ dá sí. Ẹ̀yin tí ará ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin náà ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ yìí sí o nítorí kó má bàa bù yín lọ́wọ́. Ẹ jáde láti ṣe ojúṣe yín is your civic right. Ọ̀rọ̀ tí mo sọ pé mo fẹ́ fi káàdì rẹ̀ nílẹ̀ òun ni ti ẹlẹ́yà yẹn tí fọ́nrán rẹ̀ jà rìnrìn káàkiri ṣùgbọ́n ó ṣeéṣe kó má yí àwọn ènìyàn. Mo wá fẹ́ yọ̀nà náà àwọn kankan gbogbo ohun tí ẹ bá rí sí kẹ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ohun tó bí ọ̀rọ̀ yẹn rèé gẹ́gẹ́ bí mo ṣe rí o. Èèyàn kan béèrè ní why the husband family is dragging her. Wọ́n ní kí ló dé tí ẹ bí ẹlẹ́yà yìí ṣe ń fà á sọ̀tún fà á sósì. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n highlight. Husband was assassinated in his house on December 29, 2018. Video ensured that a new tenant moved into the house few months after the husband's death. Wọ́n ní wọ́n ṣekú pa ọkọ arábìnrin yìí ní December 29, 2018. Opó yìí ó rí wípé ayálégbé kan wọlé sínú ilé wọn lẹ́yìn oṣù bíi mélòó kan tí ọkọ rẹ̀ jáde kúrò láyé. Ẹlẹ́kẹta, new tenant started using late husband's car. Wọ́n ní tenant tó ṣẹ̀ wọlé yẹn ayálégbé tó ṣẹ̀ wọlé ó bẹ̀rẹ̀ sí ń lo ọkọ̀ yẹn ká ti ọkọ ẹlẹ́yà yìí tó ti di olóògbé. Wọ́n bẹ̀rẹ̀ now
Okay, new tenant started doing tatata with ìyá landlady widow. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ẹ̀yin mature mind ó ti máa yé yín. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn kankan pẹ̀lú landlady tó jẹ́ opó ẹni tí wọ́n ṣekú pa ní December 2018. Inside the same room which the man was killed, nínú yàrá tí wọ́n ti pa arákùnrin. Widow got pregnant. Wọ́n ní opó yìí ó lóyún ó dẹ̀ bímọ fún ayálégbé ìyẹn tenant ní December 5 2020. Ẹ wá gbọ́, if you conclude that the tenant and the widow were dating before her husband was killed, you will be right. Oníkálukú ló ní ẹ̀tọ́ sí opinion rẹ̀ o. Wọ́n ní tí ẹ bá wá conclude wípé àwọn méjèèjì wọ́n jọ ní nǹkan papọ̀ kó tó di wípé ọkọ náà jáde kúrò láyé, wọ́n ní ó ṣeéṣe kẹ́ wà right. But the widow na ẹlẹ́yà, wọ́n ní ẹlẹ́yà ni widow yẹn. Wọ́n ní how did the tenant see her and started dating her? Wọ́n ní báwo ni ayálégbé tenant ṣe rí ojú rẹ̀ tó fi wá di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de. Ohun tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ yìí pọ̀, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Mi ò ní sọ̀rọ̀, nǹkan tó kọ̀ bá dé òun ni mo mú wá sí etí ìgbọ́n yẹn tó fi di wípé wọ́n lọ sí ibi tí wọ́n lọ yẹn. Ibẹ̀ yẹn jọ bí ilé ẹjọ́ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sharia, something like that. Ṣùgbọ́n gbogbo bí mo ṣe ka write up yẹn fún yín àti ojú òye yín, ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Òun ló wá lead mi lọ sí ọ̀dọ̀ Wasilat tí àwọn olóòlù àti àwọn èèyàn kan tí wọ́n sọ pé wọ́n gbọ́ owó tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ yìí. Wasilat ti jáde, ó ní ẹjọ́ ẹ dákẹ́. Lótìtọ́ wọn gbọ́ owó lọ́wọ́ wọn ní kò mú evidence, ó dẹ̀ ti mú evidence jáde. So láti má fi ọ̀rọ̀ yìí lójú sí ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ ká respect opinion arábìnrin yìí. Lórí mi ò fẹ́ dá sí ọ̀rọ̀ yìí mọ́, ṣùgbọ́n mo wá rí pé bá ṣe ń pàkan nìkan rúwé àwọn oríṣiríṣi nǹkan míì tó olótú wá ń jáde. Mo wá fẹ́ lọ sọ́dọ̀ èèyàn kan tó bá mi dá sí ọ̀rọ̀ yìí, tó jẹ́ wípé ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ni wọ́n fi dá sí ọ̀rọ̀ yìí. Gbogbo ohun tí ẹ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ó yá o, ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Bẹ́ẹ̀ ni sà, tó yẹ pé most of them ilé mi náà gbà kó lọ lé ara wọn. Ṣé wá rí ẹni tí wọ́n sọ̀rọ̀ pé kìíní ṣe arábùrò wọn, àwọn tí wọ́n sọ pé èmi rìn kúrò pé mi ló yẹ ká ní èmi ni mo pa ẹni báyìí. Náà mo fẹ́ sọ náà nìyí nítorí pé àbúrò wọn tí wọ́n bí tẹ̀lé ọkọ mi ọ̀tá ló bọ́kọ mi ṣe tó fi kú o. Òun nìyẹn wà bẹ́ẹ̀, òun náà dáwọ́ sẹ́ni fún ọmọ rẹ̀. Ọ̀tá ló bá ṣe tó fi kú. Ṣé wá rí dádì náà tí wọ́n jó lórí ẹbí báyìí tí wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ látàárọ̀. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá màá fẹ́ kẹ́ ń sọ báwọn náà ṣe sọ ìṣẹ́bí wọ́n ti sọ pé ọdún oṣù mẹ́fà oṣù mẹ́rin ni àwa lọ sí sáàsì ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ti kọ petition náà á lọ ọmọ déètì tí wọ́n kọ petition nítorí wọ́n sọ pé oṣù mẹ́ta oṣù méjì oṣù mẹ́rin wọ́n lèmi wà nínú ilé wọn wọ́n ní mo ní oyún wọ́n ń pa irọ́ wọ́n ti sọ pé àwọn àwa parọ́ sọkò jẹ́ kó lé àmì lójijì. Alájà. Yes sir. Ìbéèrè tó fẹ́ bẹ̀rẹ̀ kẹta mú. Okay sir. How old are you when you lost husband? 35 years. Ní ẹ bá dàbí ní ẹ jẹ́. Tí mo lost wọn. Okay, nígbà tó pẹ̀lú 35 years. Bẹ́ẹ̀. Okay. How old is your husband nígbà tó ṣe láì lọ́dún? 42. So very young girl. Bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ń sọ pé. Mi ò fẹ́ kẹ́ ojú mi fẹ́. Mo fẹ́ mọ̀ mo ti mọ̀ ẹ́ máa wọ. Ọdún wo lẹ fẹ́ tán láti ní? Òun náà ni mo sọ 2020 ní. 2020 lẹ fẹ́. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ tí tẹ́nàtì yín bí fún yín tẹ́bí fún tẹ́nàtì jọ́ Bẹ́ẹ̀ mo bí ní December 2020. Okay, December 2020. Bẹ́ẹ̀. December kí ni yẹn? December 5. December 5. Bẹ́ẹ̀. 2020. Bẹ́ẹ̀. Lọ́jọ́ kò ní òwá bí láti lẹ́kẹ́ máa sọ sórí gbogbo ọkọ̀ tó fẹ́ mú náà gẹ́gẹ́ bó ṣe ń sọ tó yẹ pé ó lọ fẹ́ ọkọ níta ó rìn síta kó lọ ọwọ́ ọjà síta ìfáàtì ẹbí ìbálá fi bínú mọ́ nǹkan tó gbọ́ ni pé tẹ́nàtì tó gbalé nílé wọn tó yẹ pé òun ló dẹ̀ mọ̀ bó tilẹ̀ ṣe wọlé tó dẹ̀ mọ̀ bọ́kọ tó nílé gan ṣe lọ tó dẹ̀ mọ̀ bọ́kọ nílé ṣe kú òun ló wá fẹ́ nǹkan tó bẹ́ẹ̀ bí nínú nìyẹn o ẹ má jẹ́ àtọ̀ra wa bó ṣe èmi ọ̀kín funfun màá rò pé ìyàwó ìyàtọ̀ tẹ́lẹ̀sì ló pa bẹ́ẹ̀ ni mo ní màá rò ni mo sọ mi ò sọ pé àwọn ló pa o torí ẹni tó pa èèyàn ọlọ́pàá nìkan àti ọlọ́ọ̀ba àtẹni tó kú ó lè mìíràn tó pa ó ọlọ́ọ̀ba ẹni tó ti kú láyé àti ọlọ́pàá tó wá ṣèwádìí dáadáa nìkan lè mìíràn tó pa ṣùgbọ́n tó wá dé pé èmi màá rojú bẹ́ẹ̀ lọ kò sí ẹ̀dá alààyè
èrò tí ẹbí rò tání pé èrò burúkú ni tó gbogbo ọlárò bẹ́ẹ̀ kò dẹ̀ sí ẹbí tí ò ní dùn kò sẹ́bí tí ò ní dùn o breadwinner of our family òkúta ìkú ìyàwó ẹ̀ sì lọ fẹ́tẹ́nàntì ilé ọ̀hún mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹbí iná fún kinní kan ó ṣe lọ bí tí mo lọ pé gbígbésẹ̀ burúkú sí ìyàwó yín pé bóyá kẹsàn pé ẹ fẹ́ pa á torí tí nǹkan bá dùn yànjú gbà míì èèyàn máa gbégbésẹ̀ bí o bẹ́ẹ̀ ni òun ló pọ̀ mọ́ wa ìjọba bá wa wádìí ẹ̀ àwọn afárá wa náà ṣe sí ṣùgbọ́n òótọ́ ni ká má sọ̀rọ̀ kò sẹ́ni tó mọ ní tó pọ̀ mọ́ o ọlọ́pàá ọlọ́run àti òkú ọ̀run ló mọ ní tó pa. àkọ́kọ́ náà o mo rí pósítà kan tó ń sọ wípé Wasilat wọ́n láwọn muslim delta àti àwọn muslim ilẹ̀ yorùbá wọ́n fẹ́ lọ represent Wasilat ní court wọ́n fẹ́ ṣe justice fún Wasilat ẹ ṣe láìkì ọ̀tẹ̀ gan àwa ọmọ yorùbá ṣe láìkì ọ̀tẹ̀ a ṣe láìkì ìpalára ara wa náà àkọ́kọ́ náà gbogbo wa la rí fídíò tí Wasilat kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ní ìgbà tán gbẹ́ran sí lọ́rùn pẹ̀lú àwọn ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣé ó possible kéèyàn kan dúró bá ẹ̀ṣẹ̀ tí ò ṣẹ̀ nǹkan tó ò ṣe kán máa sọ wípé kó o parọ́ ẹ̀ mọ́ ara ẹ̀ ṣá tí èmi náà dẹ̀ wá dúró máa parọ́ ẹ̀kọ́ tí mi ò ṣe mára mi ìyẹn àkọ́kọ́ is a no for me ní ìgbà yẹn wọlé ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin muslim ẹ ṣe máa dúró síbi nǹkan tó dáa ó ṣe jẹ́ bí ìbàjẹ́ ibi ọ̀tẹ̀ ibi ìdàrú lẹ máa ń dúró sí àwọn bàbá tiwa gan tó ń gbà yín lálejò ẹ̀sìn wọ́n ń ṣe orò yìí wọ́n ti ń ṣe orò yìí kì í ṣe ọ̀rọ̀ àná ìjẹta kí ni Wasilat lọ wọ aṣọ ọkùnrin sí ṣebí nǹkan tó fẹnu ara ẹ̀ sọ nìyẹn kí ló lọ wọ aṣọ ọkùnrin sí tó lọ fi ń ṣe fídíò lóòlù kí ló lọ dúró sórí òkè sí tó tún láyà tó tún lè post nǹkan tán bá ti sọ wípé má jáde èèwọ̀ ni wọ́n sọ wípé kóbìnrin lọ dúró sórí òkè kó máa wo nǹkan tó ń ṣe ń sàlẹ̀ wọ́n sọ wípé wọn ò fẹ́ rí obìnrin kankan ni àwọn dẹ́tà tẹ́ni wọ́n fẹ́ represent Wasilat pẹ̀lú àwọn muslim ilẹ̀ yorùbá ṣáwọn delta state yẹn wọn lóró tó ń ṣe nílùú wọn ṣé wọn ò ní orò tó ń ṣe nílùú wọn ó ṣe jẹ́ wípé ibi jàgídíjàgan ibi wàhálà ibi ìjà ibi ìdààmú lẹ máa ń ṣe gbogbo èsì gbogbo nǹkan tí yín lẹ máa ń kó sí ìgbà tí Deborah tó ń sọ Deborah ló kò pa ní Kano ìgbà tí àwọn muslim sọ Deborah ló kò pa pé torí ó sọ̀rọ̀ sí Mohammed àfáà mélòó ló lọ ṣe justice sí fún Deborah pé èèyàn alára ẹlẹ́ran ara ni a ṣe gọ̀bí eléyìí náà ẹ ṣe jẹ́ wípé nǹkan tó ń pè yín lẹ́jẹ̀ ń fi wọ́n síta pé nǹkan tẹ ìjẹ́ náà ni ẹ ṣe jẹ́ pé nǹkan tó ń pè yín lẹ́ ń fi wọ́n síta pé nǹkan tẹ ìjẹ́ nìyẹn ẹ wo eléyìí náà tí Olúwo sọ ẹ wo mẹ́sẹ̀jì ẹ̀bẹ̀ rádaràda tólúwo ń bẹ̀ ìgbà tó tiẹ̀ sọ pé kì í ṣe origin Ilé Ifẹ̀ kọ́ lòun ti wá ibẹ̀ ni mo ti mọ̀ pé ó yẹ kán lọ wo ọpọlọ ẹ̀wò dáadáa torí mo bìlífù pé ìwọ ni àwọn ọba Ìkẹ́rẹ́ gbogbo àwọn mẹ́ta náà jọ wá láti Ilé Ifẹ̀ tán dẹ̀ ládé àwọn òde ẹ́fà tàpá síran wọn rí ṣùgbọ́n ìgbà tólúwo ti bẹ̀rẹ̀ sí ní tàpá síran ẹ̀ ló yẹ kán ti mọ̀ pé gbogbo sísítẹ́ẹ̀mù ọpọlọ ẹ̀ kò balance ibi tó ti ń bọ̀ bóyá Canada ó dàbí pé ó ti lo nǹkan tó kọjá drug so kò jẹ́ kọ́pọlọ ẹ̀ ṣiṣẹ́ dáadáa but àwọn èèyàn ò ṣàkíyèsí ipò ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa nǹkan tó dẹ̀ ń bátù nínú yàrá pẹ̀lú Olúwo ó jẹ́ nǹkan tó jẹ́ wípé tó bá bọ́ síta ó ṣe pàtàkì kó wá máa sọ rádaràda lẹ́nu kò jẹ́ kí yẹn dùn mí náà lákọ̀ọ́kọ́ ẹ wá ní ẹ fẹ́ bá Wasilat ṣe justice ẹ̀yin àfà mo challenge gbogbo yín ẹ̀yin àfà ẹ̀ tí gba 200,000 owó ètùtù rí lọ́wọ́ èèyàn ṣé ẹ gba 500,000 owó ètùtù rí àfà ẹ bọ́ síta tẹ́ ẹ bá ti gbà rí ṣé àfà mi ò gba 1 million rí owó ètùtù lọ́wọ́ èèyàn kí ló ṣàṣojú ràn lọ sí kí ló ṣàṣojú ràn lọ sí
kí ló wá lọ kí ló bá débẹ̀ kí ni problem ẹ̀ ta ló ránṣẹ́ ṣólóòlù fúnra rẹ̀ ló lọ pè é níta pé kó wá ṣe fídíò òun ni mo béèrè lọ́wọ́ yín torí ẹ̀yin gan tẹ fẹ́ gbèyàn lọ sí court tẹ bá wo ọpọlọ yín bóyá ṣàríà lọ lẹ́dẹ̀ lọ rí ìdí ní kóòtù yẹn ni kò yé mi torí justice tó wà nínú ṣàríà ó yàtọ̀ sí normal justice tí àwọn èèyàn tó ń kàwé fún táwọn professional wà fún ó yàtọ̀ síra wọn torí kò yé mi dáadáa ìgbà tó announce ìwé kéèyàn má jáde ṣé wọ́n announce pé kàn ṣe fídíò mo béèrè lọ́wọ́ yín ẹ̀yin oníkóòtù sọ nítorí ẹ̀yin muslim ọ̀rọ̀ tí ní ṣẹlẹ̀ ẹ ti máa sọ wípé wọ́n lọ kóòtù ẹ ṣe fi justice sílẹ̀ kí justice kó ṣe ra ẹ̀ àwọn tó lọ ń ṣètùtù fún Wasilat ò ṣe fi gbà tó tẹ́tí mọ̀ pé muslim ni Wasilat kò ṣe ti lọ bá àwọn àáfàá ìgbà tó ní wọ́n arrest wọn fi ń lẹ̀ yẹn tó bá tiẹ̀ jẹ́ wípé àwọn ẹlẹ́bọ ló pe Wasilat pé kó wá ṣe ètùtù Wasilat ò ṣe sọ fún àwọn ẹlẹ́bọ wípé òun ní àwọn àáfàá tóun gbẹ́kẹ̀lé kó má wọ́rì tó bá dẹ̀ jẹ́ pé ìyá Wasilat náà ló mú Wasilat wá bí bàbá Olóòlù ṣe sọ ìgbà tó mú Wasilat débẹ̀ ṣé wọn mọ̀ pé ẹ̀yìn àfáà wà ńlẹ̀ kan tó mú Wasilat débẹ̀ ni wọn mọ̀ pé ẹ̀yìn àfáà wà láyé ẹ̀ṣẹ̀ wá bọ́ síta ṣé Wasilat gan practice muslim tó bọ̀ torí ó ti ń jẹ́ Wasila àìmọye ọmọ babaláwo tó ń jẹ́ Wasila ìyàlẹ́nu gan ló jẹ́ fún mi pé èèyàn ń sọ pé òun bàbá Olóòlù òun jẹ́ Hakeem ibo ni Hakeem ti wá ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà máa fún ní kálukú ní sáìzì tiẹ̀ ni ibo ni Hakeem ti wá nínú Ifá ibo ni Hakeem ti wá nínú eégún wọ́n ní téèyàn bá rọ́mọ ọba máa rí dànsákì lára ẹ̀ ni tó bá yẹ pé lóòótọ́ ẹ tó bàbá Olóòlù jẹ́ kí Hakeem wá nínú orúkọ yín kí ló ń wá nínú orúkọ yín ṣé Wasilat practice muslim ni mo béèrè lọ́wọ́ yín tó bá tiẹ̀ ń practice muslim kí ló lọ ń ṣe fídíò fún ẹ wá ní ẹ fẹ́ lọ ṣe ẹ lọ sí ẹgbẹ́ Olóòlù dání Olóòlù gọgọgọ ni kẹgbẹ́ dání òun àti Wasila ni kẹjẹ́ kan jọ lọ ṣẹjọ́ eléyìí ò lè ṣebí Olóòlù àti Wasilat ló ní problem wọ́n dẹ̀ gba owó ètùtù àbí ẹ̀yin àfáà ẹ̀ kí ń gbowó ètùtù lọ́wọ́ èèyàn ṣé babaláwo kí ń gbowó ètùtù ni ṣé pásítọ̀ kì í gbowó ẹ má jẹ́ ká kàn máa parọ́ fúnra wa kàn máa tanra wa for necessary torí ọ̀tẹ̀ àìmọye nǹkan tó wrong táwọn muslim ti ṣe fún wa nílẹ̀ Yorùbá but peacemaker ni wá peace yẹn làwọn bàbá tiwa ṣe gbà yín náà peace yẹn làwọn bàbá tiwa ṣe gbà yín ẹ wá lè wá máa ní wá lára kò possible kẹ́ máa ní wá lára lórí ilẹ̀ wa kò ṣeé ṣe ilẹ̀ ẹlẹ́bọ ní bíbá ẹbọ náà fi tó gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n ti ń ṣẹbọ bíbá kí muslim tó dé wọ́n ti ń ṣẹbọ kí christian tó dé èèyàn kan ò lè ṣàdédédé lọ́sàn gọ́gọ́ kó sọ pé òun ò fẹ́ bọ mọ́ níbo ṣẹ́yìn lẹ́ni ẹni tí ò bá ti fẹ́ bọ mọ́ kó padà sí Saudi náà kò jẹ́ dandan nǹkan tá à ń fà yóò le orí ilẹ̀ wa lélẹ̀ ẹni tí ò bá ti fẹ́ bọ mọ́ bíbá á lọ sí Saudi á lọ dúró síbẹ̀ because ìgbà tí ẹbọ gan ṣì ń jẹ́ ẹbọ táwọn bàbá wa ò gba wèrè mẹ́sìn a ní peace of mind a ní àlàáfíà a ní ìfọ̀kànbalẹ̀ ogun òkó wa àwọn Fúlàní gan ń bẹ̀rù wa ìgbà tá a gba wèrè mẹ́sìn yìí báyìí ṣé kò tán wa síbẹ̀síbẹ̀ náà àdẹ̀ tí ronú justice kọ́ justification ni ní ronú rárá bóyá àwọn Saudi ìgbà tẹ́ bá dé Saudi tán bá ń sọ fún yín pé kẹ́ bọ́ aṣọ yín àwọn fẹ́ kẹ́ pa kájà ní ṣé ẹ̀mọ̀ tí mo pa kájà ní ṣe bá àwọn olóògbóni ló máa ń pa kájà ṣe bá wa ti mọ̀ pé wọ́n ń pa kájà bí ìbákẹ́ tó ló máa pa kájà ní Saudi ṣe lọ gbáṣọ dúdú wọ̀ ṣe sọ wípé ní aṣọ tó bá wù yín lẹ lè wọ̀ ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn. gbogbo ẹ̀rọ ọmọ
káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá. Mo wá láàárọ̀ yìí láti wá sọ̀rọ̀ lórí rúkèrúdò tó ń lọ nígboro àti lórí social media lórí bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams ibi tí Ààrẹ Ọ̀nà Kakanfò. Àkọ́kọ́ níbẹ̀ náà wọ́n sọ pé bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams wọ́n ní ààrẹ wo ni wọ́n jẹ. Nínú ẹ̀yin tí ẹ sọ̀rọ̀ yìí èèyàn mélòó nínú ìran yín ló ti jagun rí tí ẹ fi ń sọ̀rọ̀ sí bàbá wa pé kí wọ́n wọgbó lọ. Ààrẹ ilẹ̀ Yorùbá ò tún wọgbó, ogun náà máa lọ ń jà. Ẹ lè fi pawé ẹ pọ̀n. Sunday Igboho yàtọ̀ sí bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams. Bí a bá kà á nílé ní méjì mẹ́ta nínú ogun tí bàbá wa ti jà, tá a bá kà á, a máa rí 5 mẹ́fà méje. Mélòó ni Sunday Igboho ti jà? Bí ọdún méjì sísìn tí wọ́n bọ̀rọ̀ Yorùbá Nation, Sunday Igboho fi Yorùbá Nation pa owó. Nígbà tó wọ̀ sí lọ́rùn, ó dẹni tó sá lọ. Kò tí ì ṣẹ̀wọ̀n tó fi sunkún bí ọmọ òkókó. Àmọ́ ìgbìyànjú bàbá wa Abíọ́dún Ìgè Adams lórí Sunday Igboho nígbà yẹn náà àti àwọn ọmọ ẹgbẹ́ ìyẹn lọ bẹ́ẹ̀. Àìmọye ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá yìí ó jẹ́ ẹgbẹ́ ìjàngbara. Bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams àwọn olórí gbogbo wọn. Jẹ́ kí n sọ pé wọ́n ní Sunday Igboho dá ìlú ẹkùn sílẹ̀. Kí wàá ní ká pe bàbá wa Abíọ́dún Ìgè Adams? Wọ́n ẹkùn ní bàbá wa. Mélòó lẹ ìlú ẹkùn lára ẹkùn? Mélòó lára ìlú ẹkùn lára ẹkùn? Tí wọ́n bá kó wa jọ láwọn ọmọ ẹgbẹ́ tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ní, mélòó ni Sunday Igboho ní? Mo lè fi gbogbo ẹnu sọ pé sọ́kà ni Sunday Igboho lè dúró fún lórí ìlú ẹkùn rẹ̀. Kò lè wọ gbogbo ìgboro Ìbàdàn. Tàbá wá sí iye kọ́ńtì tí bàbá wa Ìbà Abíọ́dún Ìgè Adams ìdí tí Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti ní ẹgbẹ́ OPC yìí sí Oòduà People Congress 99 country ni. 99 country ìyẹn kọ́kọ́ dúró fikún nínú ẹ̀ láti rí OPU tí wọ́n wá láti ìlú òyìnbó. Ṣé ó possible kéèyàn wà lójú ogun kó wá gbé fóònù kó lóun fídíò? For example sí èmi náà ṣe fídíò gbogbo yín wò ó inú gbọ́ kan ní bínú o tèmi náà sọ pé mo wá jagun ní máa fídíò. Èèyàn lè wà lójú ogun kó ráyè àti máa fídíò. Sunday Igboho wà jáde ọ̀pọ̀lọpọ̀ ìṣeyọrí tí àwọn ènìyàn ṣe kó lè fi boost. Nígbà tí Sunday Igboho máa padà wọ Nàìjíríà níjọ́ tí bàbá wa tó jọba Ìbàdàn yìí, níjọ́ tí bàbá Olúbàdàn wúyè ní Sunday Igboho lẹ́gbàá ti wọ Nàìjíríà padà. Ó ní wọ́n approve òun, ta ni òun, ta ni òun. Àbúrò rẹ̀ Ifálámọ̀ ní ọmọ ẹgbẹ́ OPC Gani Adams. Fàyàwọ́ ni Sunday ṣe, ó dẹ̀ ṣe aṣáájú fáwọn olóṣèlú tí a mọ̀ ta lòun. Ó wá fẹ́ àjáàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn OPC. Àwọn tó jẹ́ ṣèrò ẹkùn lónìí OPC ló pọ̀ nínú wọn. Àwa ọmọ ẹgbẹ́ Ìbà Abíọ́dún Ìgè Adams. Olówó ara wa làwa fi ń dira wa. Ìjọba kò lè náwó sókè páwọn làwọn fún wa lówó. Ẹ lọ wo oríṣiríṣi iṣẹ́ tí a ti ṣe láwọn ọmọ ẹgbẹ́ OPC Gani Adams. Ẹ lọ béèrè káàkiri gbogbo state àti local government. Ìrànlọ́wọ́ tó pọ̀ tó yẹ sọ fún mi. Ṣé láti Ìbàdàn ní Sunday Igboho ti wá? Ẹ̀yin ọmọ Yorùbá orí yín kò pé mọ́sí torí pé ètè awúlẹ̀ ó sì ń jà lórí yín. Ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ sí Yorùbá, Haúsá ò lè bú Haúsá, Ìgbò lè bú Ìgbò, kí ló dé tó yẹ báwọn ọmọ Yorùbá nìkan ni? Ẹnu òkè sì lára fọ́kẹ́mù, ṣáwa nìkan ni. Wọ́n sì ti wà ní ìlú Ìlọrin níbi tí wọ́n ti gba ìtọ́jú tí a sì ń retí kí wọ́n kó wọn wá sí ìlú Wọ̀rọ̀. Ní báyìí ọ̀nà náà ló gbé wa wá sí ìlú Wọ̀rọ̀ láti bá àwọn aráàlú sọ̀rọ̀ kí a sì mọ bí ó ṣe rí lọ́kàn wọn nítorí wípé láìpẹ́ láì jìnnà àwọn ẹni wọn tí wọ́n jí gbé wọn ó darapọ̀ mọ́ wọn. Ẹ káàsán. Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ sí a lè mọ orúkọ yín. Orúkọ mi ni Abdulrasheed Balóyè Naji. Báwo lẹ ṣe jẹ́ nínú ìlú yìí? Mo jẹ́ ọmọ inú ilé ọjọ́ ọba Yorùbá Wọ̀rọ̀. Ok. Ní báyìí àwọn ènìyàn yín tí wọ́n jí kó láti bí oṣù mẹ́fà wọ́n ti gba òmìnira wọ́n sì wà ní ìlú Ìlọrin. Láìpẹ́ láì jìnnà wọn ó kó wọn wá sí ìlú Wọ̀rọ̀ tí wọ́n sì darapọ̀ mọ́ àwọn ẹbí wọn. Báwo ni ọ̀rọ̀ yìí ṣe rí lọ́kàn yín? Láti ìjẹta ti gbọ́rọ̀ yìí pé wọ́n ti da àwọn èèyàn wa sílẹ̀, wọ́n ti wà ní ìlú Ìlọrin, wọ́n sì ń gba àmójútó tó péye láti ọ̀dọ̀ ìjọba wa. Wọ́n sì fi yé wa yí pé láìpẹ́ láì jìnnà wọ́n á
wọ́n wá kó wọn wá sí ilé, inú wa dùn gidigidi. Kódà lónìí Jímọ̀ a tún fi ìdùnnú yẹn hàn pé inú wa dùn, tá à sì ń gbàdúrà k'Ọlọ́run jẹ́ kí wọ́n dé láyọ̀ àti àlàáfíà wọ́n dé bá wa. a lè rí wípé inú gbogbo ìlú dùn lóòótọ́, a sì rí àwọn ènìyàn tí wọ́n ń túyáyá síta tí wọ́n ń ṣe àjọyọ̀ tí wọ́n sì ń retí àwọn ènìyàn wọn tí ó ti wà ní àhámọ́ láti inú oṣù kejì ọdún yìí. Kí a tó tẹ̀síwájú pẹ̀lú bí ẹ ṣe ń retí wọn, ǹjẹ́ a lè sọ̀rọ̀ lérèfé bí ìtàn náà ṣe rí ní ìgbà yẹn nígbà tí àwọn àtìláwí yìí tí wọ́n ya wọnú ìlú? Bí a ṣe ń sọ̀rọ̀ lọ, ẹ jẹ́ kí a máa rìn lọ sí àwọn apá òkè sódà ẹ máa fi àwọn ibi ìdókọ̀ọ̀kan hàn wá níbi tí àwọn ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nígbà náà. Ní oṣù kejì, ọjọ́ kẹta oṣù kejì náà ni àwọn agbẹnurẹ̀ ń wọ̀lú ní dédé aago 5:30 tí wọ́n sì fi ilé ọ̀pọ̀lọpọ̀ jóná, tí wọ́n sì fi ẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi gbéwu, because àwọn tán pa ní ọjọ́ náà tí mi ò bá ṣe mistake wọ́n lé ní 200. A sì kú tó pé wọ́n padà rẹ àwọn èèyàn, tó jẹ́ pé àwọn èèyàn láti ìta wọ́n wà ń wá síbi tó ń ràn wá lọ́wọ́ láti sin àwọn òkú. Kódà àwọn bàbá wa yìí, àwọn ọmọ wà nínú àwọn tí wọ́n pa wọ́n sì kó lọ sí inú ìgbẹ́. Ilé kan nínú àwọn ilé tí wọ́n fi jóná ní ọjọ́sí. Ok, ọ̀kan lára àwọn ilé tí wọ́n dáná sun nígbà náà ó ní wọ́n ti dáwó yìí. Bẹ́ẹ̀ ni wọ́n ti dáwó. Kí ni ó ṣẹlẹ̀ tí wọ́n fi dáwó? Ṣé wọ́n fẹ́ tún kọ́ ni? Ìjọba lérí fún wa pé òun gbogbo ibi tí wọ́n fi jóná òun yóò tún kọ́ fún wa. Ǹjẹ́ ó ní àwọn ibi kọ̀ọ̀kan tí ìjọba ti ń tún kọ́? Bẹ́ẹ̀ ni ó ní àwọn ìjọba kan tí gbégbé tí wọ́n ti ń tún kọ́ lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀. Lérú ilé ọba wọ́n ti ń tún kọ́, àwọn ṣọ́ọ̀bù tí wọ́n fi jóná wọ́n ti kọ́ bíi 10 nínú rẹ̀, wọ́n ti parí rẹ̀. Lẹ́yìn ìgbà náà wọ́n á tún sọ pé wọ́n á tún approve àwọn yòókù, wọ́n ó tún bẹ̀rẹ̀ iṣẹ́ lérí wọn. Àwọn ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ lérí àwọn ilé yẹn tó fi di òní. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọlọ́dẹ ni, ìtàn yín ó jẹ́ ohun tó ṣeni ní kàyéfì ní ọjọ́ náà. Ìgbà tí wọ́n ya wọnú ìlú tí wọ́n ń pa àwọn ènìyàn, ṣé bẹ́yìn náà wà nínú ìlú? A wà nínú ìlú ní ọjọ́ náà. Kí ni ohun tí ó ń ṣẹlẹ̀ tó ṣe pé ẹ ò fi sí lára ohun tó bá àwọn tó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, ẹ sì tún sí lára àwọn tí wọ́n jí gbé? Báwo ni orí ṣe kó yín lọ yọ? Ní ọjọ́ náà Ọlọ́run tó ń ṣọ́ ẹ̀dá náà ló ṣọ́ wa, náà ló sì yọ wá kúrò nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà. A wà nínú ṣọ́ọ̀bù láti tí àwọn ènìyàn kọjá pẹ̀lú aṣọ àwọn sójà. Ẹ dúró kẹ́ bá wa sọ ìtàn náà dáadáa kó lè yé àwọn aráalé. A rí wọn tán kọjá, máṣíìnì tó bí 20 tera wọn nínú aṣọ àwọn sójà. Mo làwọn ilé ìlọ́gbọ́n aṣọ ilé ti wá bá ṣe rí tí wọ́n ya ilé ọba lọ nínú. Láti ilé ọba wọn dákàrà gbọ́ àwọn ẹnìkan máa jẹ́ pé ṣèṣì pé àwọn olè ní bó ṣe máa ń múra ni o. Àwa sáà àkọ́kọ́ ní ṣọ́ọ̀bù àti ṣọ́ọ̀bù á lọ sí inú yàrá bá ṣe gbọ́ tó ń ṣe yìnbọn ní ilé ọba nínú bí mo ṣe ń dáhùn káàkiri ní gbogbo àgbáyé, gbogbo àyíká ìlú. Alákòóso nínú yàrá ìgbàlá wa nínú yàrá yẹn ó tó nǹkan bíi fọ́ọ̀nù láti aago 5:30 yẹn tó fi di aago 7. Ìbọn ní gbogbo àyíká, ìbọn ní kò sẹ́yìn kan gbogbo àwọn gbogbo àwọn kan náà yìnbọn sókè ni láì mọ̀ pé wọ́n pa àwọn ènìyàn ni. Ìgbà tí tá gbọ́ nǹkan bọ́n mọ́ bíi 20 ìṣẹ́jú sí àwà kan, àbájáde síta gbogbo ilé wa wọ́n ti finá sí. Wọ́n finá sí, àṣà já wíńdò, kò sí ọ̀nà àti bá jáde mọ́. Àṣà padà já wíńdò mo gbé ìyàwó mi mo gbé sí, mo gbé ọmọ mi mo gbé sí, àṣà padà bá wíńdò jáde, àṣà padà kọ àyọ̀ sápamọ́. Ẹ wá lọ farapamọ́ sínú igbó. Lẹ́yìn ìgbà náà again náà tó àtún padà wá lẹ́lẹ́kejì, wọ́n á ti bàbá ayé rẹ̀ kò sí. Lẹ́yìn ìgbà náà wọ́n tún sun àwọn ṣọ́ọ̀bù mi náà, wọ́n tún pa àwọn ẹlòmíì because lẹ́yìn ìgbà náà àwọn èèyàn ẹlòmíì rò pé wọ́n ti lọ ni. So àwọn ti jáde síta, kódà àwọn ti ń control àwọn ibi tó ń sun, tó ń ti ń paná ní àwọn ibòmíì. Láti ibẹ̀ wọ́n ti gbọ́ wọn pé wọ́n tún fáyà wọ́n tún pa àwọn èèyàn lọ, wọ́n kọ́ ìkó tó wọ́n fọ́. Títí láti nǹkan bí aago 5:30 ni tó fi di aago 3 òru sí àárọ̀ wọ́n sì wà.
wọ́n sì wà tán sì ń sọsẹ́ lọ ẹ̀yìn ìgbà tí wọ́n sọsẹ́ tán ni wọ́n kó àwọn obìnrin. ìgbà tí wọ́n sọsẹ́ yẹn lẹ́tọ́ mo ṣe wọlé yẹn náà wọ́n ti kó àwọn obìnrin àtàwọn ọmọdé wọ́n ti kó wọn lọ àwọn kan ti lead wọn lọ àwọn kan sì wà nínú ìgboro táwọn operation. ok àwọn kan ti kọ́kọ́ lead àwọn tí wọ́n jí gbé wọ́n ti lead wọn lọ nùgbó àwọn kan sì tún wà nínú ìlú tí wọ́n ń pa àwọn èèyàn tó gbogbo àwọn tí wọ́n pa ńgbà náà ló tó ní tí wọ́n pa ńgbà náà ó lé ní igba 200 àwọn tí wọ́n sì jí kó wọ́n tó lọ bí 176. ok. so ẹ̀yin wọ́n finá sí ṣọ́ọ̀bù yẹn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ́ngbà yẹn sí yàrá ibi tẹ́sí ń tajà. bẹ́ẹ̀ni àti gbogbo machine mi gbogbo everything wọ́n finá sí wọ́n fi gbogbo ẹ̀gbẹ́ náà. ṣùgbọ́n orí kò yín yọ ńgbà tẹ́ gba ojú fèrèsé jáde tẹ́ sì gbé ọmọ gbàbẹ̀ àti ìyàwó yín. àwọn ilé tí wọ́n sọná sígbà náà ìjà tún lè rí lára àwọn báyìí. àwọn gbogbo òbí tẹ́rì wọ́n ṣẹ̀ṣẹ̀ kan pẹpẹ yìí ni gbogbo òbí wọ́n fi jóná ni. gbogbo bí tá a rí wọ́n ṣẹ̀ tún kan ni gbogbo ẹ̀ ni wọ́n ti sọná sí. ẹ̀yìn pé páànù wọn fi kàn páànù ti jẹ́ kó ti jóná páànù wọn fi kàn gbogbo àwọn ilé wọn kàn temporary ni ilé ìwé ti páànù tó fi ni wọ́n yẹ̀ ṣẹ́bi gbogbo òbí báyìí gbogbo ẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀rín so ṣọ́ọ̀bù tuntun tíjọba ṣe bẹ̀rẹ̀ sí kọ́ náà ni eléyìí. ok ṣọ́ọ̀bù tuntun ilé ìtajà tuntun tíjọba ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni à ń wò lójú ìran wa yìí. ẹ̀yin náà ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa. orúkọ mi Abubakar. ǹjẹ́ ènìyàn yín kan wà lára àwọn tí wọ́n jí gbé tí à ń retí báyìí. gbogbo àwọn ẹni tí wọ́n kó lọ àwọn èèyàn wa náà ni torí fámìlì náà ni àwọn ìyá wa náà ni gbogbo wọn. báwo ló ṣe wá rí ní ọkàn yín nígbà tí ẹ gbọ́ wípé wọ́n ti dóòlà ẹ̀mí wọn. a dúpẹ́ fún Ọlọ́run a sì dúpẹ́ fún ẹni tí wọ́n gbìyànjú tí wọ́n gbé wá fún wọn. báwo lẹ ṣe wá ń gbáradì sí láti gbà wọ́n padà lẹ́yìn oṣù 6 tí wọ́n ti wà nínú igbó. a dúpẹ́ fún Ọlọ́run a sì ń gba àdúrà tí wọ́n dé padà ní ìlú wa láyọ̀ àti àlàáfíà. a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀. adarí ọ̀dọ́ ń bọ́lẹ̀ tó ń mú wa lọ báyìí. alẹ́ mú lọ́dọ̀ ìyá yìí wọ́n fi ṣọ́ọ̀bù ìyá yìí náà jóná wọ́n yẹ̀ sí ṣọ́ọ̀bù míì síbi tí wọ́n bẹ̀rẹ̀ sí ta ọjà. àpèsè ṣọ́ọ̀bù tẹ́. ìyá ọ̀dọ́ ńlá ń bọ̀. ìyá bísí ẹ pé fún àǹtí wa yìí. adúpẹ́ o. ẹ káàsán ìyá wa. ẹ káàsán sáà. lórí ìkànnì BBC Yorùbá ni a wà. a gbọ́ wípé ilé ìtajà yín wà lára àwọn yàrá ìtajà tí àwọn agbébọn sọná sí nígbà tí wọ́n wá ṣọṣẹ́ nínú ìlú yìí. ǹjẹ́ ẹ lè sọ ìrírí díẹ̀ fún wa nínú àwọn ìrírí yín nígbà náà. adúpẹ́ fọlọ́ndé a sì ráàánú gbà torí wọn bá wa mú ní kékeré aráàánú gbàdé Ọlọ́run ṣàánú wa ẹ̀kọ́ tó ṣàkọ́ wa ni pé ká máa ṣe dáadáa ká máa ṣe kíni ká máa ṣe dáadáa ká sì bẹ̀rù Ọlọ́run gbogbo ń tàn bá ń ṣe ká rántí kọ́lọ̀ ń bẹ ká sì máa rántí ọ̀la àánú la rí gbàdé. ní báyìí tí a ti wá gbọ́ wípé wọ́n ti dóòlà àwọn tí wọ́n jí kó ní ọjọ́ náà báwo ni ìròyìn yìí ṣe rí lọ́kàn yín. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí wọ́n bá wa rí wọn gbà tọ́lọ́run ò jẹ́ wọn kú adúpẹ́ àwọn tó ti kú ńkọ́ kò sáàní tó padà wálé ayé mọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ǹjẹ́ ẹ̀yin pàtó léèyàn nínú àwọn tí wọ́n jí kó. àwọn aládùúgbò mi ní bẹ́ńbẹ́ nínú àwọn tí wọ́n pa náà Ọlọ́run ò jẹ́ kí kankan. Ọlọ́run ò jẹ́ nìkankan wà nínú àwọn ọmọ mi kò sẹ́ni kankan ṣùgbọ́n gbogbo àwọn aládùúgbò mi tájọ́. báwo lẹ́yìn ṣe wá rí ṣe ń gbà náà tẹ́ fi mórí bọ́ ẹ̀yin àti àwọn ọmọ. ẹgbọ́n tí mo láàánú ni mo rí gbà ibẹ̀ náà mo wà tó fi bẹ̀rẹ̀ tó fi parí ibẹ̀ ni mo wà inú gáràjì yìí náà ni mo wà. ẹ̀sìn wò wọ́n bí wọ́n ṣe ń pa àwọn èèyàn. wàhálà inú ilé tá a sì wà ẹ̀mí àwọn ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó pọ̀ tó báyìí ni asáàrí pé àwọn èèyàn kan jáde ní ọba wọn rọ́ wá lọ́lọ́run fi ṣàánú wa mo bá ní ẹ̀yin gbogbo àwọn tí ń bẹ nítòsí mo ní ẹja wọlé abákó tí ṣọ́ọ̀bù la bá palẹ̀kùn lé ṣọ́ọ̀bù mi ò tún ní títì gan pẹ̀lú ibẹ̀ náà la dákẹ́ mú asáǹgbọ́ káwùkáwù àwa Yorùbá ṣe mọ̀ páwé sí àwọn òwòrán àsádàkẹ́ mọ́ bẹ́ẹ̀ náà nígbà ó yá àwọn tí ń bẹ ṣọ́ọ̀bù wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn sáà ń play rẹ́kọ́ọ̀dù wọn bá wọ ọbẹ̀ wọ́n sì rí wa Ọlọ́run ò fọwọ́ kàn wá wọ́n rí wa pé nínú ṣọ́ọ̀bù yẹn àwa ń bẹ̀. wọ́n rí yín níbi tẹ́ ẹ sápamọ́ sí. wọ́n rí wa pa àwa ń bẹ̀ àwa márùn-ún la wà nínú ilé ṣùgbọ́n wọn débẹ̀ wọn sì sílẹ̀
sílẹ̀kùn gbogbo kí owó wa gbogbo nǹkan wa látẹ́kalẹ̀ rẹ̀ wọ́n ti fọwọ́ kan kankan wọ́n sì wá pa wà nù lẹ́sùn mọ́ wọn lọ́dọ̀ wa. bẹ́ẹ̀ sì ni wọ́n lọ ń jálẹ̀kùn máwọn èèyàn nínú ilé tán sì ń pa wọ́n. wọ́n wọlé ẹlòmíì ni mo fi ní àánú ni mo rí gbà ká súnmọ́ Ọlọ́run ká sì bẹ̀rù Ọlọ́run. sógbà tó wá yá gbogbo ṣọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n rédi gbogbo nǹkan wọn gbogbo fóònù gbogbo nǹkan wọn gbogbo ẹ̀ wọ́n jí kó lọ ṣùgbọ́n wọn ò dọ́dọ̀ wa. nígbà tó wá yá lọmọ mi wá yọjú bá mọ̀mọ́ mi iná mọ̀ ń jó iná ò làwa fi àwọn ọ̀bá wà ń bẹ̀ náà ni làwa jáde. nígbà tá a tún jáde bàbá bọ́ sọ̀rọ̀ wọn bá tún gbébọn sí mi báyìí wọn lọ́lọ́run wọn bá gbébọn lọlẹ̀ lọ́ba ní àkàlọ̀ nígbà dé títí lọ́ba tún wọ́n wá tún padà lọ́ba tún sáré jẹ́ ní ọ̀nà bá bọ́ síbí lọ́ba sáàrí náà abá tiẹ̀ ń bomi là á fi ń paná là ń paná apaná fa bomi lọ́jọ́ gbogbo ẹ̀rù wá jóná nígbà owó wọn rán mo pariwo ẹ̀yìn ẹja dáná ìyẹn já. nígbà tẹ́ ń paná àwọn ajínigbé náà lọ. wọ́n ti lọ sàjà pọ̀ mọ̀ pé wọ́n bẹ́ẹ̀ ń sàlẹ̀ kò sẹ́ni kankan wọ́n bí yìí mọ́ àmọ́ pé wọ́n bẹ́ẹ̀ sàlẹ̀ mí sàn ẹ̀yìn ẹja ká ìrẹ́ nìkan kan wọ́n jáde nígbà pápá tó wọ́n wà a bá fi ẹrù wa gbogbo ẹrù wa náà a bá fi pátápátá a bá fi lásà sí inú ilé yìí wọ́n bá kálukú wa bá sá lọ ibẹ̀ náà mo wà ìkó bí ìdè tílẹ̀ fi mọ́ ìkó ń bẹ. a kì í kú oríire ní báyìí ìjọba ti dóòlà wọn a sì gbọ́ wípé láìpẹ́ láì jìnnà wọn ó padà wá sí ìlú Wọ̀rọ̀ ìròyìn ayọ̀ yìí báwo ló ṣe rí lọ́kàn yín. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa náà Ọlọ́run ò ní jẹ́ wọn ó sì ṣàṣìdúpẹ́ lọ́wọ́ APC náà Ọlọ́run ọmọ ràn wọ́n lọ́wọ́ a dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu Ọlọ́run ò ní jó ṣìṣẹ́ Ọlọ́run bá wa dẹ́mi wọn sí inú wa dùn á sì fàdúrà ràn wọ́n lọ́wọ́ ọmọ Yorùbá gidi ni wọ́n ọmọ Odùduwà pàtàkì ni wọ́n Ọlọ́run mú wọn tẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara gbogbo ẹ̀yin tẹ̀sí tó ti wà náà wọ ọ̀rọ̀ yìí ẹ̀ ní ṣubá rẹ̀ ní ṣubú ẹ̀ ní firú ẹ̀ gbà Ọlọ́run ó tún lé àtọ̀nà yín ṣe. àmín àmín. ìjọba ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ìlú Wọ̀rọ̀ níjọba ìbílẹ̀ Kayama ní a wà níbi tí ìṣẹ̀lẹ̀ láabi ti ṣẹlẹ̀ ní ọjọ́ kẹta oṣù kejì inú ọdún tí a wà yìí tí a gbọ́ wípé àwọn ajínigbé pa wọ́n lé ní 200 àti ìgbà náà ni wọ́n ti jí àwọn ènìyàn tó lé ní 100 tó ń lọ bí 200 tí àwọn eléyìnbó ń pè ní 176 àti ìgbà náà ni wọ́n ti jí wọn gbé lọ tí wọ́n sì lò oṣù 6 gbáko nínú igbó pẹ̀lú àwọn ajínigbé gbé ní báyìí wọ́n ti dóòlà àwọn tí wọ́n jí gbé náà a sì gbọ́ ní báyìí wípé wọ́n ti wà ní ìlú Ìlọrin wọ́n retí kí gómìnà kí ó gbà wọ́n lálejò kí ó tó di wípé wọ́n á wá kó wọn wá sí ìlú Wọ̀rọ̀ eléyìí ló mú kí BBC Yorùbá wá sí ìlú Wọ̀rọ̀ láti bá àwọn ènìyàn ìlú náà sọ̀rọ̀ lórí ohun tí ojú wọn rí ní ìgbà náà bí inú wọn ṣe dùn dó ní àkókò yìí nígbà tí wọ́n gbọ́ wípé àwọn ènìyàn wọn tí wọ́n jí gbé wọ́n ti gba òmìnira wọ́n sì rí wọn láìpẹ́ láì jìnnà. mo tún láyọ̀ láti sọ fún ẹ̀yin olólùfẹ́ wa wípé ilé ọba ìlú Wọ̀rọ̀ tí wọ́n ń finá sí tí wọ́n jó ráúráú nígbà náà òun ni wọ́n ti tún kọ́ yìí àwọn ènìyàn ìlú náà sọ pé ìjọba ló bá wọn tún un kọ́ ilé ọba náà ni wọ́n finá sí ilé ọba nígbà náà wọ́n sì pa àwọn ọmọ wọn wọ́n sì tún jí àwọn ìyàwó wọn àti àwọn ọmọ wọn kọ̀ọ̀kan náà gbé lọ ṣùgbọ́n ó jẹ́ ohun ayọ̀ lónìí nítorí wípé ìyàwó àti àwọn ọmọ tí wọ́n jí gbé lọ ní ìgbà náà wọ́n ti gba òmìnira báyìí wọ́n sì wà ní ìlú Ìlọrin tí ó jẹ́ olú fún ìpínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ tí wọ́n sì padà wá sí ìlú Wọ̀rọ̀ láìpẹ́ láì jìnnà. ṣẹ́wá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa orí BBC News Yorùbá ni a wà ní báyìí àkókò ti tó fún ìrú jímọ̀ òun ló fà á tí àwọn ènìyàn fi ń ṣe àlùwàlá tí wọ́n sì ń gbáradì láti wọ mọ́sálásí lọ láti kírun. ọ̀kan pàtàkì lára ìkírun wọn tí ò ní òun náà ni bíi láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run inú igbó. orí ìkànnì BBC Yorùbá ní BBC Yorùbá ní àwa tí báyìí ṣe ń darapọ̀ mọ́ wa ìlú Wọ̀rọ̀ sí ní BBC Yorùbá balẹ̀ sí báyìí bí a sì ń wo lójú ìran wa yìí àwọn ènìyàn ni wọ́n ń kírun yìí nítorí wípé òní ni ọjọ́ Jímọ̀ àkókò ìrun ó sì ti tó. mo kí wa wípé a kú ìfarabalẹ̀ wa látàárọ̀ a tún padà bọ̀ lẹ́yìn ìgbà tí a bá kí ìrun Jímọ̀ tán
ẹ ṣé púpọ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.